ìbejì ọkùnrin méjì ní Àgbàlá bí síta tí èmi mọ̀. ṣẹ́rí ó nílẹ̀ bá talẹ̀ bí Àgbàlá bá polówó lẹ̀ tó nílẹ̀ bá ní kó talẹ̀ ní 3 million Àgbàlá máa talẹ̀ ní 7 million naira. Ó ló fò nínú òbò àfi bí àṣàṣì àti bílẹ̀ ìbádé ó dùn mọ́ ní Àgbàlá dùn ẹ̀. inú fámílì Àgbàlá ìkànnì yín ẹ̀gbọ́n Àgbàlá kan wà tó pè ní lọ́lá àbí nǹkan tó pè ní big sis àbí nǹkan ìkànnì ẹ̀ o. kò pẹ́ sígbà yẹn o gbogbo àwọn tó lọ ìkò lọ ọ̀rá àdàbòbò kò ló kọ́ńdọ̀mù o. bákanlẹ̀ parí ẹ̀ Àgbàlá kìnìkan everybody má bínú ẹ fọwọ́ ra Àgbàlá lórí ìwà yẹn sì máa continue o. èmi ò kí n parọ́ fún yàn ìsìn báwọn ni mo wá sọ yìí o. ẹ jẹ́ kí n sọ tí ìwà tí wà lọ́wọ́ Àgbàlá kẹ́ ẹ̀ lè mọ̀ bẹ́ẹ̀ ṣe máa bá Àgbàlá sọ̀rọ̀. ìlú ò bá bí ọmọ ní ẹni ṣé wàá sọ pé òun bàbá gbọ́dọ̀ bí bèjì síta. gbogbo àwọn fámílì Àgbàlá bí màmá nìkan ni o mọ̀ màmá àdúgbò yẹn lè máa mọ̀ ẹ mọ̀ ẹ ò accept àwọn ọ̀bẹ́jì yẹn. ọlọ́mọ mẹ́fà wọn ní Àgbàládùn mo wá bẹ̀rẹ̀ sí ṣe investigation mo ní ẹjọ́ mo fẹ́ padà ṣé ó dún ìyàwó mú ìbí investigation mo wá bẹ̀rẹ̀ investigation. bá Àgbàlá ẹ lọ ẹ wá dúró padà onílẹ̀ fẹ́ gbowó Àgbàlá ògbé kọ́ọ̀lù mọ̀ wọ́n pè mọ́ 1 million times òní gbé mọ́ ó máa ń sá fún problem ẹ máa kọ́ pọ́ìntì yẹn lẹ o. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwó. lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel àṣẹ ò tí ì gbọ́ nǹkan kan Iyalaju ti wá jáde gbayagbaya torí látìgbà tí ọ̀rọ̀ Àgbàlá Gabriel ti ṣẹlẹ̀ ó náà ni àwọn èèyàn ti ń béèrè pé ṣé Iyalaju ò ní sọ̀rọ̀ ni àṣẹ Iyalaju mọ̀ púpọ̀ nípa Àgbàlá Gabriel ẹ wá wo gbogbo àwọn tí Àgbàlá Gabriel tó wọ́n gbé lọ sí hòtẹ́ẹ̀lì wọ́n mọ̀ ti jẹ́wọ́ fún Iyalaju àṣẹ Àgbàlá Gabriel ní àwọn tó pọ̀ tó ń bá sùn nínú ìjọ nínú èyí tí gbogbo wọn ti sọ àṣírí ẹ̀ fún Iyalaju bí ó sì ń gbé wọn lọ sí hòtẹ́ẹ̀lì tó ń lo face cap tó ń disguise káwọn mọ̀ bá mọ̀ pé Àgbàlá Gabriel ni Iyalaju ti wá jáde gbayagbaya bí àwọn èèyàn wọ̀nyún bí wọ́n ṣe ń tẹ́lẹ̀ fún Àgbàlá Gabriel tí Àgbàlá Gabriel náà sì ń bá wọn sùn nínú ìwádìí tí Iyalaju ṣe ó náà ni wọ́n ti rí gbayagbaya wípé Àgbàlá Gabriel gan tiẹ̀ lo condom pẹ̀lú wọn torí pé n taari Àgbàlá Gabriel sí níta yàtọ̀ sí nǹkan tí wọ́n sọ kó ṣe yìí Iyalaju sì ré tí ń fọwọ́ tọ̀lẹ̀ fọlọ́run ṣèlérí wípé gbogbo àwọn ẹ̀rí wọ̀nyí ń bẹ lọ́wọ́ àwọn nínú ọ̀rọ̀ wọn òun náà ni wọ́n ti sọ nípa obìnrin kan èyí tó sọ pé lọ́jọ́ tí Saheed Òṣùpá ra jẹnẹrétọ̀ fún Àgbàlá Gabriel òun náà lòun àti ẹ̀ jọ lọ sí hòtẹ́ẹ̀lì táwọn sì lọ́jọ́ bára wọn lájọṣepọ̀ èyí tó wá lágbára ńbẹ̀ náà ni pé bóyá lẹ mọ̀ pé Àgbàlá Gabriel nínú àwọn èèyàn tó fún lóyún òun náà ló ti fóbìnrin kan lóyún tó jẹ́ sí pé obìnrin ọ̀hún ti bíbèjì fún báyìí nínú èyí tí àwọn ẹbí Àgbàlá Gabriel sọ pé àwọn ò gbà ṣùgbọ́n Iyalaju fọlọ́run ó fọwọ́ tọ̀lẹ̀ fọlọ́run ṣe wípé òun ráwọn ọmọ yìí lóòótọ́ pé ó sì sojú òun kòró òun sì lè sọ pé àwọn ọmọ ìjọ Àgbàlá Gabriel rí pọ̀ ó ní tojútojú tìmùtìmù tìrìtìrì òun náà ni wọ́n fi jọ Àgbàlá Gabriel ó wá sọ ní ọ̀rọ̀ rẹ̀ pé Àgbàlá Gabriel ló lọ́mọ o pé ká má dókòó lọ sílé olóró pé bá kókó bá tó láti ṣe DNA ẹ ó rí pé Àgbàlá Gabriel náà ló ní àwọn ọmọ yìí Iyalaju sọ tó bọ̀ torí sọ pé àwọn ṣe ìwádìí ọ̀hún lójú àmì ni wọ́n ní ohun tó kó bá Àgbàlá Gabriel tó pọ̀ náà ni pé àìkàwé ẹ̀ mà fìyà jẹ gan wọ́n ní Àgbàlá Gabriel tí wọ́n bá ní kó talẹ̀ fún yàn wọ́n ní Àgbàlá Gabriel yóò tún fowó tiẹ̀ sí o débi pé ilẹ̀ tí Àgbàlá Gabriel ń tà wọ́n ní 419 òun náà ni Àgbàlá Gabriel fi ṣe ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú kinní ọ̀hún Iyalaju mà tún ṣèwádìí láti béèrè wípé ẹgbẹ́ nípa ọ̀rọ̀ ti Muyideen ìyàwó Muyideen ńkọ́ ǹjẹ́ lóòótọ́ ni Àgbàlá Gabriel bá ìyàwó Muyideen sùn bí ẹ gbọ́ yẹ́ẹ̀sì tàbí no nígbà tí Iyalaju bá kẹnu bọ ọ̀rọ̀ ọ̀hún torí wọn ò ní fẹ́ sọ kinní ọ̀hún fún àtọ́ ọ̀rọ̀ kan náà wí kọ́bọ̀ nínú ẹ̀ òun náà ni mo ti sọ díẹ̀ fún wa yìí wọ́n wà fi gbogbo fọ́nrán ọ̀hún wá níbi tí àti bí Iyalaju ti tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ sílẹ̀ ẹ wá gbọ́ ó bá jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá àwọn ìdílé olùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín o ẹ bá wa tẹ̀ ẹ́ sójú ẹ̀ ẹ bá wa dọ́rẹ̀ẹ́ káwọn náà ó sì bá yín dọ́rẹ̀ẹ́ ẹ wá mú gbàgbé láti tàgbó pélébé tí mẹ̀lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbà kúùgbà tá a bá ti wà lórí ètò níbi kìíní ọ̀hún bá ti ń jábọ́ bí àpò yìí àwa ò ní jẹ́ kí tí yín ó di sí o tiwa ni ká máa fi fún yín bí kìíní ọ̀hún bá ti ń lọ ó bá ti ń jábọ́ ní ìná ọ̀hún ká jẹ́ kí àwọn olólùfẹ́ wa nìkan nìyí kánmọ̀ ẹ kàn bá wa tẹ subscribe button síbẹ̀ ẹ lè máa rí wa wò bí ìran ẹ ń gbàgbé láti tàgbó tí mẹ́ńbẹ̀ ẹ já ṣe àkíní ọ̀hún kárí ibi tí ọ̀rọ̀ Àgbàlá Gabriel dé dúró báyìí ẹ já máa bí tó ọ̀hún bọ̀. ó ló fò nínú òbò àfi bí àṣàṣì àti bílẹ̀ ìbádé ó dùn mọ́ ní Àgbàlá dùn ẹ̀ ó lè ti dùn àyè àwọn lọ sóbẹ́ẹ̀lì ó lọ fake fans mo ní ṣe àwọn tó ń ọ̀tọ̀ lè jáde lọ àwọn ọbẹ̀ wọ̀nyí go wọn ní social media wọn ní fóònù orí fóònù wọn ni wọn ní fóònù ó ń dòyìn báwo ló ṣe ń dòyìn gbọ́dọ̀ sí ń dòyìn oníṣẹ́ tó kù ní bá ní pé kó máa bọ̀ lóòtẹ́ẹ̀lì ìwọ ọmọ kò fẹ́ dún ẹni abẹ́ kì í mọ̀ pàdé mi lóòtẹ́ẹ̀lì sẹ́yìn kò fẹ́ dún ẹni ẹ̀jẹ̀ gbogbo iṣẹ́ kó bọ̀ lẹ́ra yìí ọ̀tọ̀ ní kéṣìṣì oríṣiríṣi kí dáàdì wá sùn kí dáàdì Àgbàlá wá lù sórí bẹ́ẹ̀dì wá pé máa bọ̀ náà dáàdì tí wá bá dáàdì ṣeré dáàdì ti jílẹ̀ bó ṣe rí ẹ báyìí ti jílẹ̀ dáàdì tún kúrò ní gbogbo sáìtì jẹ ni. ìgbà tí àwọn èèyàn wa wọ́n ti dóko gba àbí wọ́n ti fi donation lọ dóko jìnnà kí wọ́n tó jáde síta wípé wọ́n dún àwọn wọn ò lè jáde kí wọ́n sọ. lẹ́yìn kan bá lòun lóyún
àtògùn tí ètìlú ti wá ló bá ní lọ́jọ́ tó dóhun mo ní ṣé oníbi tá a fi ṣàpẹẹrẹ ló bá ní ẹ lọ́jọ́ tí Saheed Òṣùpá gbé jẹnẹrétọ̀ wà ló dóhun ẹ ní ẹ nígbà tí wọ́n dé wọ́n ní oníkìlì wọ́n wá débẹ̀ látògùn state kí ló lọ sí mi láti èkó bá ní ẹ òun ṣe spa òun máa ń ṣe facial kìnìún kan òun wá sọ fún Àgbàlá wípé òun fẹ́ bá a ṣe àwọn lọ sí Kòròdú nígbà tí wọ́n lọ sí ṣọ́ọ̀ṣì nígbà gbogbo wọn lọ sí ṣọ́ọ̀ṣì wọ́n lọ sí ṣọ́ọ̀ṣì tó wà lọ́dọ̀ parí olódó ògbó làgbàlá lónú hòtẹ́ẹ̀lì wọ́n máa nígbà tó parí ìdìbò àti dádì tí dádì ìdì lord tí dádì wa tó wà àtúntò ní ṣọ́ọ̀ṣì ni dádì bá gba hòtẹ́ẹ̀lì lọ làwọn bá ṣojú dádì nígbà táwọn ṣojú dádì tán ni dádì bá tún fi okó gbà wọn tí ẹ lo kọ́ńdọ̀mù wọn làwọn lo kọ́ńdọ̀mù dádì wa dó ẹ̀wọ̀n yẹn kí ló wá ṣe é bá lóun wá lóyún ẹ̀wọ̀n tí kẹ́niyẹn ti fa fọ́ ara ẹ̀ jẹ lédè yẹn òdòmú bu Àgbàlá dó ó wá padà wá sọ pé òun lóyún ní à kí ló fẹ́ ẹ kí ló tẹ́lẹ̀ bá lòun lóyún ẹ máa kò bí pé kí ló fẹ́ kó wà ní pẹ́ Iyalaje ló sọ pé kẹ́mi kan lọ ṣàbọ̀ṣọ́ ibi ìdíje níwá ìwé smart kí ló fẹ́ kí n ṣe tó bá ní ẹ kí ló kọ̀ fẹ́ ṣí spa kò fẹ́ ṣí spa ọdún ẹ̀ máa ní ìdúró bí i 10 million tó máa fi ṣí spa tó máa ṣe lọ mo ṣàpàdà ká sí gẹ̀yẹ wà padà dùn àwọn dá pẹ̀sì olódùn olóyún olóṣẹ́ àwọn dá pẹ̀sì Iyalaje Àgbàlá dùn ẹ̀kí ní kò pọ́mísì kó máa fẹ́ òsìta kò fẹ́ òkú ni ṣòkùn láyé ni lórí ọ̀rọ̀ dídùn mo ní ṣé kì í ṣe pé níbi táwọn àfáà ti ń gbà yọjú sábàlá lélẹ̀ ṣé ìgbà wọn ti fẹ́ dídó wọn bẹ̀rẹ̀ sí ṣèwádìí kò sí tábà lódò oríṣiríṣi àlejẹ́ dé ọlọ́pàá ó ti pọ̀ jù ẹ mọ̀ ní mo ṣe ló pọ̀ jù jẹ́jẹ́ mi ni mo dúró àwọn Yorùbá tó pè mí ẹ̀lò ní kí ló dé wọ́n ní àwọn lóyún alódò yín Àgbàlá lódò àwọn lóyún wọ́n mẹ́fà wọ́n ní Àgbàlá dò wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣe investigation mo ní ẹjọ́ mo fẹ́ padà ṣé ó dó ìyàwó mú ìbí investigation wọ́n bá bẹ̀rẹ̀ investigation alábẹ̀rẹ̀ ó lè lòyún parọ́ ní tí ọba ṣe lè ní ó sọ ìṣe àìbílẹ̀ ẹ̀ka gúnlẹ̀ ẹni pápá fẹ́ sọ pé mo sọ bẹ́ẹ̀ Iyalaje màdé òkè mọ́ bẹ̀rẹ̀ mo bá ṣe investigation ó dó ìyàwó mú ìbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ni kan bẹ́ẹ̀ lọ́jọ́ mẹ́ta ọmọ kan lórí lọ́jọ́ mẹ́ta ìpínyà Deborah ni mo ní kọ́ sí jẹ́ ìyá kan ló mọ káwọn pólì wa ó tún dókan náà àwọn pólì odò lóyún ní ìmọ̀ bóyá ẹ̀mọ́ yóò wá padà fún múlẹ̀. mo yára mi wá kí ló dé ṣé òní kan ní padà Ibrahim ṣé ó máa fọkọ máa gbogbo ònùjẹ́ ni yóò mọ̀ tó gba ọmọ wa tán kí lè lọ sí ẹbẹ̀ wọ́n ní ọ̀dọ̀ donation àmọ́ egbogbo ilẹ̀ wa lọ fi donation lọ fi gbóyún ẹ̀yìn donation lọ fi dọ́kọ́ mo ní ìyọmọ ọ̀dọ̀ iṣẹ́ àmọ̀ pé bá tọ̀ ní dáàdì ni ṣé àmọ̀ pé olúwa ló pé dáàdì ni mo ní lọ́pàá ẹran alálẹ̀ dòyàn ó ṣé bẹ́ẹ̀ mọ̀ ni abáni rárá wọ́n bá bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ mi mo ní ìyọ̀ burúkú ní gbogbo ẹ̀yàn mo ní jẹ́ bẹ́ẹ̀ nìyẹn ọmọ ẹ̀ ẹ̀dá bá jẹ́ ìránṣẹ́ dájú jẹ́ ṣé yóò rí pé àmì ọ̀rọ̀ tó wà lórí Rónkẹ́ ọmọ ìyá àdìjọ ara ilé ló wà lórí Àgbàlá Gabriel abáni rárá ìbàbá àti bàjáde tí dáàdì wa tó wà àtúntò ní sọ́ọ̀sì ní dáàdì bá gba hòtẹ́ẹ̀lì lọ làwọn bá ṣojú dáàdì nígbà táwọn ṣojú dáàdì tán ní dáàdì bá tó fi okó gbà wọn tí ẹ lo kọ́ńdọ̀mù wọn làwọn lo kọ́ńdọ̀mù dáàdì wa dùn ẹ̀wọ̀n kí ló wá ṣe é bá lóun wá lóun ẹ̀wọ̀n mi ti dẹ́nìyẹn ti fa fọ́ ara ẹ̀ jẹ nídìí yẹn òdòmọ́ wà Àgbàlá dùn wà padà wá sọ pé òun lóyún yá kí ló fẹ́ kí ló tẹ́lẹ̀ bá lóun lóyún ẹ máa kò bí pé kí ló fẹ́ kí wọ́n ti pẹ́ Iyalaje ló sọ pé kẹ́nìkan lọ ṣàmúṣọ ibi ìdíje ìwé smart kí ló fẹ́ kí n ṣe tó bá ní ẹ kí ló fẹ́ ṣí spa ọdún ẹ̀ máa ní ìdúró bí i 10 million tó máa fi ṣí spa tó máa ṣe lọ. àti gbogbo ẹ̀yin yá wa tẹ́ ẹ bá bẹ̀bẹ̀ ẹ jẹ́ kí n sọ tí ìwà tí wà lọ́wọ́ Àgbàlá tẹ́ ẹ lè mọ̀ bẹ́ẹ̀ ṣe máa bá Àgbàlá sọ̀rọ̀ mo wá pé bọ̀dá Kẹ́hìndé Àgbàlá Gabriel mo ní nǹkan báyìí àwọn ìwà tí Àgbàlá ń wù yìí mo ní ẹ lọ bá Àgbàlá sọ̀rọ̀ mo ní bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ bọ̀dá Kẹ́hìndé ẹ bọ́ síbí mo fẹ́ ẹ jẹ́ kó sọ fún wa tó wọ́n bá sọ̀rọ̀ torí bẹ́ẹ̀ ni èyí ti di ìtàkùn ní kan wá ẹ má wulẹ̀ lọ sí kọ̀rọ̀ báyìí ẹ má bọ̀ káyé yín báyìí ni bọ̀dá Kẹ́hìndé mo pè yín àbí ni ìpè yín tí mo fẹ́ jọ Àgbàlá sùn yìí ní lásẹ̀ mo ní bẹ́ẹ̀ bá Àgbàlá sọ̀rọ̀ kí ilẹ̀ bá sọ ẹ jẹ́ káyé gbọ́ ẹ jẹ́ kó gbọ́ Nàìjíríà gbọ́ wọ́n mọ̀ yín. mi ò ní sọ too much. kí jẹ́ ìgbọ̀ wẹ́n gbọ́dọ̀ fọwọ́ tún wẹ́n tẹ́ bá mọ̀ ní kẹ́ ẹ sọ. I just know a little out of ẹ sọ mo sọ kí ṣe wá padà eventually bá sọ̀rọ̀. mo bá wọn sọ̀rọ̀. Okay. mo bá wọn sọ̀rọ̀ mo lè ní máa get back to you. ìgbà tí mo dẹ̀ padà àwọn gbogbo wá sí mo bá yín sọ̀rọ̀. bàtẹ́ lè bá sọ mo ní mi ò ní gbọ́ mọ́ mi ò sì ní gbà torí bọ̀dá Kẹ́hìndé ìgbà tí àwọn gan jókòó tẹ́ wá lọ́jọ́ tẹ́ bá mi kó bùn àtàrà mi ò yá tí mo ṣàlàyé ọ̀rọ̀ fún yín ṣàbẹ́ yìí náà wá short tí mo túṣu dálẹ̀ ẹni ẹni àmọ̀ púpọ̀ tó báyìí abẹ́ sọ bẹ́ẹ̀. èmi ní àmà bá wọn sọ̀rọ̀ náà ní àmà advice. ẹ lọ máa advice lọ kò sí wàhálà bọ̀dá Kẹ́hìndé ẹ bá káwọn olólùfẹ́ yẹn káwọn lọ yẹn. ẹ káàárọ̀ ẹ kálẹ́ ṣáláfíà ni wọn ẹ forí jẹ Àgbàlá wọn ẹ forí jẹ wọn. wọn ẹ forí jẹ Àgbàlá kí ẹ lè mọ̀ bẹ́ẹ̀ ṣe máa bóni tẹ́ ẹ bá kàn lẹ́ parí ẹ̀ Àgbàlá ẹ kìnnìkan everybody má bínú ẹ fọwọ́ ra Àgbàlá lórí ìwà yẹn ṣì máa continue o èmi ò kí n parọ́ fún yàn ìṣe báwo ni mo wá sọ yìí o. ṣẹ́rí ó nílẹ̀ bá talẹ̀ bí Àgbàlá bá máa polówó lẹ̀ tó nílẹ̀ bá ní kó talẹ̀ ní 3 million Àgbàlá máa talẹ̀ ní 7 million naira. ó máa fa owó orí ẹ̀ tó fi yẹn ó máa fa yóò wàrà akówó fẹ́ nìyẹn kódà ó máa tún yọ nínú owó ẹni yẹn because káni mo fẹ́ polówó lẹ̀ fún ilẹ̀ yìí mo lè sọ pé ilẹ̀ yìí 5 million ni mò ń tà ní kẹta tẹ́ ẹ bá rí ta èyí lẹ́ni 500,000 ó yẹ kó ti wà bẹ́ẹ̀ irú ilẹ̀ yẹn kò ní ta ó lè ta 9 million ó lè máa yọ 4-5 lórí ilẹ̀ kan tó ti fa yọ. ìtò ṣe fọlábìnrin yẹn tó bìnrin yẹn wá bá mi wọ́n sọ pé ilẹ̀ yìí 80 million
pé kí arábìnrin tó ta ilẹ̀ yẹn ó jẹ́ ẹni tó gbọ́rọ̀ sí mi lẹ́nu tó jẹ́ pé nígbà tí mo gbọ́ sí ó ṣetán láti bá wa dá sí ọ̀rọ̀ bí mo ṣe gbọ́ ni mo bá Àgbàlá pé mi ò gbọ́ mi lè rí n gbọ́ wọlé 80 million wà mí kan ilẹ̀ 4 million kan wà mí kan lọ́wọ́ obìnrin ará Amẹ́ríkà tó jẹ́ kóbìnrin yẹn ó ṣe wà lálọ́sùn àti lóhun kó tó rí owó báwo ló ṣe jẹ́ ẹ má wẹ ẹ máa bá obìnrin bá sọ pé nígbà tí ó lè máa ta ilẹ̀ yẹn fóbìnrin wọ́n ní Àgbàlá lọ ẹni tó nílẹ̀ ní Ògùn state ló wà kágbàlá lè gbowó Àgbàlá sọ pé Lagos state ló wà ìgbà tí dọ́kúmẹ̀ntì ìwé lẹ̀ẹ́dẹ́ làwọn máa sọ pé Ògùn tèmi ẹ bá yà nígbà òun ṣe máa ra lẹ̀ yẹn ní oye tẹ́ ẹ sọ ìwọ Àgbàlá ẹ ló ẹ wá dówó padà onílẹ̀ fẹ́ gbowó Àgbàlá ò gbé kọ́ọ̀lù mọ́ wọ́n pè mọ́ ní àwọn million times òní gbé mọ́ ó máa ń sá fún problem ẹ máa kọ́ point yẹn lẹ̀ o ó máa fa wàhálà tó bá ti wá dé tó dé bá pè kò sí kọ́ọ̀lù tẹ́lẹ̀ pé Àgbàlá ò ní dá kò ní gbé kọ́ọ̀lù ó máa sá fún problem ni always run it tí problem bá dé ẹ máa pè pé ó ṣe máa sá ṣé bí wọ́n á dúró kẹ́tù ọ́ ni wọ́n á sọ bá a ṣe máa yanjú ẹ̀sẹ̀ ọ̀rọ̀ obìnrin yẹn ṣì wà bẹ́ẹ̀ 22 million ṣì wà bẹ́ẹ̀ obìnrin onílẹ̀ yẹn yóò foríko yóò kọ́kọ́ foríko ní 18 million yẹn olórẹ́dì láti foríko mo ti wọ̀ top of that case oní 4 million yẹn tó rà nínú kọ́mpáǹdì Àgbàlá ìgbà tá a rán yàn kó máa yẹn rán yàn ó ti rọ́ọ̀bù ẹ̀jọ̀ rẹ̀ wọ́n ti lọ wọlé ló bá sọ pé òun fẹ́ ṣe corner piece sí mo ló ti ẹ̀dẹ́ lọ ṣe corner piece káṣẹ̀ mọ̀ pé ó ní 18 million yìí la fẹ́ yanjú ọ̀rọ̀ ní corner piece yẹn ìyá wa ẹ lọ ṣe sáàmù kò ní 4 million yẹn tẹ̀ tí ó ti wà sẹ́tù nígbà tá a tún máa dórí ilẹ̀ Àgbàlá ti yọ orúkọ arábìnrin yẹn kúrò bẹ́ẹ̀ wọ́n ti tún gbé Mrs. kìnnìkan lé lórí gbọ̀ngàn ní àbúrò òun yẹn bá tún pè lóbìnrin bá tún pè mí hello Iyalaje Àgbàlá ti yọ kí ní orí gbogbo kí ní tí mo ṣe sórí ilẹ̀ kúrò wọ́n ti yọ kúrò bẹ́ẹ̀ o wọ́n ní ẹni sùúrù mo ní kí ẹni sùúrù ó máa bá ní ẹgbẹ́ àbúrò yín wọlé ṣé níbi tí wọ́n tọrọ onílẹ̀ obìnrin yẹn èmi àtàgbàlá ti jàgbà náà máa ń sọ tó fàjẹ́ ní àtàgbàlá o mo kọ̀ fẹ́ kí n tó fàgbà yẹn tó yẹ máa rẹ́rìn tí má dé àárín yẹn ní ìfẹ́kẹ́ rẹ́rìn púpọ̀ mo bá ní ẹgbẹ́ àgbàlá mo ní mi ò bá gbàlá sọ̀rọ̀ wọ́n máa ń wà lórí show wọ́n wà bí wọ́n ti ẹ̀tẹ́ra sáà fún mi mo ní mi kì í má gbàlá sọ̀rọ̀ mo ní ìbọn tó ní ti sí yín mo ní kò sí wàhálà mo ní ẹgbẹ́ àgbàlá wọlé mo bá gbàgbàlá wọlé mo ní gbọ́ ọ̀rọ̀ 18 million àti ìyanjú ẹ̀ ọ̀rọ̀ ní 4 million kí ló tún ṣẹlẹ̀ arábìnrin yìí hello mọ́mí Esther hello ẹni káàbúrò yìí yẹn padà wá nǹkan tó ṣẹlẹ̀ nípa ẹni kó padà yẹn bá ní Iyalaje ń bèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín ẹ̀ sọ pé káàbúrò yín padà wá ṣé bí Iyalaje ló ti ń bá mi yanjú ọ̀rọ̀ láti lọ́jọ́ ìlú ti wọ̀ top of the matter nítorí ẹgbẹ́ fóònù yìí láti ibi láti ẹgbẹ́ àti 2 years ago ló ti wà lórí ilẹ̀ yẹn kó tó lọ bá Iyalaje látà tó ṣe ṣóògùn ìdè tán ó ti gbórúkọ ẹlòmíì sí báyìí mo ní ẹ̀lú ṣe ẹran tí bọ́ọ̀kì yẹn ti gbé àbúrò ẹ̀ wọlé fún mo ní Àgbàlá tó bá bí ẹ dáa tó bá bí ẹ dáa jẹ́ kí àbúrò arábìnrin kó padà dé orí ilẹ̀ yẹn ó mọ̀ ní signboard tó gbé síbẹ̀ ilẹ̀ tó ti fi hàn ó ti sanwó ilẹ̀ 2 plot tó gba 4 million lọ́wọ́ ẹ̀ má jẹ́ kó borúkọ ẹ̀ bẹ́ẹ̀ mo ní wàá rí mi wò bí ẹ̀ràn àwọn kan tó pè mí lẹ́yìn tá a ṣe ṣó tán bá tún ní tá a ti parí kéèsì mi ìdènà bá tún ní Àgbàlá bá wọn kọ́lé ṣe rí àwọn èèyàn wa tí gbogbo kìíní ṣe àwọn òwúrẹ̀ báwọn obìnrin ní kìíní yẹn fọ́ọ̀sì jù wọn ò lè sọ̀rọ̀ síta ìlú máa láìpẹ́ bá fẹ́ gbé ọ̀rọ̀ jáde wá pẹ̀lú ẹ̀rí ṣe ní nígbà tó after ọ̀rọ̀ kéèsì tá a ṣe yẹn òun ni àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ wá rí a lot of àwọn èèyàn ti swallow a lot of things sínú wọ́n ti gbé sínú wọn ò lè sọ̀rọ̀ ikú wọn ti fẹ́ bẹ́ẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí gbé jáde wá fún mi ìlú àwọn tó fẹ́ bá kọ́lé mo ní sọ pé ìṣèyàn gidi mo ní ẹ̀ tó bá yẹ ẹ̀sìn mo ní wọ́n sọ pé òjíṣẹ́ Ọlọ́run aláàrẹ̀ tó tọ́ ni ẹ̀ o mo ní o wá ní ojú kòkòrò o kájú ọ̀kan tó wáyé o bá obìnrin àti ìyanjú ẹ̀ another 4 million o gbé sáìbọ̀ obìnrin kúrò bẹ́ẹ̀ mo bá sọ̀rọ̀ burúkú sí obìnrin yẹn ló mọ̀ ọ̀rọ̀ tí mo sọ sí ó wà lójú ògùn orí wọn tó sọ pàgbà lọ́ọ̀lẹ̀ mo sọ ní burúkú ọ̀rọ̀ sí máa sọ fún àbúrò yẹn pé kó lọ síbẹ̀ kó lọ sórí ilẹ̀ yẹn kó lọ bẹ́ẹ̀ wọ́n ti dá padà fún ṣe láwọn pọ́ìsì tẹ́ kọ́lẹ̀ tẹ́ bá mi kọ́lẹ̀ àkọ́kọ́ èyí tẹ́ bá fẹ́ràn Àgbàlá èyí fámìlì ẹ̀ lọ́pọ̀ àwọn fámìlì ẹ̀ jọ ń jókòó kan gbọ́ Àgbàlá ò gbọdọ̀ polówó lẹ̀ fún èèyàn mọ́ gbogbo ẹni tó bá polówó lẹ̀ fún times 2 oye tó nílẹ̀ ní kó tà òun lẹ̀ forí kó ìyẹn kàn fáàmù ní abá àti òṣì ṣe rí wọ́n tó wá bá yàn kọ́lé làwọn kan tó gbé kéèsì wọn ní wọ́n bá wọn kọ́lé mo lè kọ́lé ó ní ara Àgbàlá bá wọn kọ́lé mo ló bá yín kọ́lé wọn nìyẹn kí ló wá ṣẹlẹ̀ ṣe ní pé kí lọ fẹ́ kọ́lé kẹ́kọ̀ọ́ sọ pé kí lẹ fẹ́ kọ́ bọ́ngálò ó yẹ kí 30 million parí ẹ̀ àgbàṣẹ lọ́wọ́ kọ̀ǹtrátọ̀ láì bèrè lọ́wọ́ ẹni tó mọ̀ nípa ẹ̀ wọ́n lè ti fún lówó ètò kọ́nọ́bì ìlàjì mẹ́ẹ̀ àwọn àdìgbò gbé wàhálà wá dé Iyalaje mo ní ìwọ̀n tèmi mẹ́ bóòlù ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ wọ́n bá ní pé àwọn tiẹ̀ ní WhatsApp group àwọn pọ̀ ó gbélé ẹnìkan ọdún kìnìkan obìnrin kan bá tó pè ní pé yẹn
ó ta uncompleted building kan fóun gbà tó ń ra storage wà bẹ́ẹ̀ ní ọ̀rìn wà bẹ́ẹ̀ Agbala ti kó gbogbo block tó ti kó gbogbo granite tó ti kó gbogbo ó ti gbé storage tó ti gbé kúrò bẹ́ẹ̀ pa àwọn ti kó lọ ní Jésù mo ní kò yé mi bọ́ tó pàgbàlà pé báyìí kò ní gbé fóun tó wá ti pé problem ti wà kò ní gbé kọ́ọ̀lù mọ́ mo ní problem wà mo ń jáde lọ ṣe ṣòfò ẹ̀ kò tètè gbé fóun kó máa ṣàlàyé bí ẹ má jẹ mo ní kẹ́kẹ́ kó máa ṣàlàyé bọ́ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ kó máa ṣàlàyé ẹ̀ fún mi báyìí má wọ kò gbé kọ́ọ̀lù mi mo wá pa arábìnrin kan ok mo wá sọ fóbìnrin tó pè mí yẹn mo ní ó jọ torí tọ́lọ́ mo ní di ó dárúkọ ẹni engineer kan mo ní fún mi ní nọ́mbà engineer yẹn mo bá pa engineer yẹn mo gbọ́ ọkọ̀ báyìí mo ṣẹ́yìn lẹ̀ bá wọn kọ́lé kí ló wá ṣẹlẹ̀ ṣọ́pẹ́ yín ní 419 ṣẹ́yìn lẹ̀ kọ́lé ẹ̀yìn lẹ̀ parí lé ọkùnrin wá sọ pé òun lọ ṣe ẹran tí ìjọkọ̀ báyìí tó ń ṣó engineer kan tó ń dọ̀bálẹ̀ tó ń bẹ Àgbàlá báyìí pé kí nìkan tó pé ó ní kò wọ́n wọ́n ṣàjọ manage táwọn kan bá ti wá mówó wá ẹ̀yìn wọ́n ti rí owó ẹnìkan gbàmá tó mówó ẹnìkan wọ́n ti fẹ́ fi kó yọrin síbi kan wọ́n ṣàṣẹ dáadáa wọ́n sọ pé mo ní òun bó bá ṣe lọ́wọ́ ni kò ṣe lọ́wọ́ ẹni tó gbẹ́jọ́ wáyé lọ yanjú ọ̀rọ̀ ilé ẹ̀ lédè wọn sọ pé àwọn ti ẹ̀pọ̀ wọ́n ní WhatsApp so WhatsApp yẹn wá ní pé àwọn fẹ́ pọ̀ lédè wọn sọ pé àwọn kó WhatsApp jọ wọ́n sọ fún mi pé ẹ má lọ kó WhatsApp jọ ẹ má lọ kóra wọn sínú gúrùpù èyí ò ní yanjú ẹ̀ ẹ̀yin lẹ́yìn gbé ẹjọ́ wá ẹ má lọ pé rò wá sẹ́mi orí tèmi o ẹ̀yin tẹ́ ẹ gbé wá ẹ jẹ́ kí wá bí mo ṣe máa yanjú ọ̀rọ̀ sí nígbà tẹ́ sílẹ̀ ẹ̀pọ̀ mi ò mọ bí mo ní ẹ̀wọ̀n ẹ̀ pè mí nígbà tẹ́ ẹ̀jọ́ dòdò pọ̀ ìgbà tí ẹgbẹ́ ibi tẹ́ ẹgbẹ́jọ́ dé mo ní ẹ̀ pè mí mo nígbà tó rọ̀ ju ṣe ń sìn tá a ṣẹ̀ṣẹ̀ parí ọ̀rọ̀ mú ìdí gbogbo yín wá ń jáde síta ẹ má lọ kó gúrùpù kankan wá èyí tẹ́ gbé kéèsì wẹ́jà lójú tọ̀dọ̀ sí nígbà tí mo máa pè mo bá fẹ́ engineer ló wá gbé ló bá mi sọ ló wá ṣàlàyé pé ó rọ̀ Ashiri òun ló ń charge wọn lówó kò parí ẹnìkan ló ní di swimming pool ó ní di igbá kan kò ṣáàká kò ṣe é wọ́n ní wọ́n débẹ̀ àwọn lọ láti Nàìjíríà ọkọ̀ àti àwọn olùgbé àwọn ti parí kan lọ gba kọ́kọ́rọ́ wọ́n ṣáà débẹ̀ gbogbo iṣẹ́ àti dídì lọ́tọ̀ èmi bá yé dá sí ní gbogbo ọ̀nà mi dé ṣùgbọ́n níwájú Ọlọ́run àti nínú iṣẹ́ ìwádìí tí mo ṣe ebi yóò bá ṣe lòní parọ́ nítorí àtọ̀nù géèmù ni wọ́n gbá nígbà náà kò dó ìyàwó mú dé mo ṣèwádìí dáadáa tó ní mo fẹ́ kọ́ gbogbo àwọn tó dó mo list wọn lẹ́yìn ẹ̀ jẹ́rìí ok òdó ìyàwó mi ìdè nínú ìwádìí tí mo ṣe ṣùgbọ́n wọ́n ní ìyá obìnrin kan alẹ́ jẹ́ kí ni wọ́n ní ìyá ọlọ́mọ mẹ́fà kan ló lọ máa ń dolóòrù ní ìyá ọlọ́mọ mẹ́fà ẹlẹ́mọ̀ ṣèwádìí yòókù ìyẹn ní jẹ́mẹ́. ìbánitọ̀ bí ọ̀rọ̀ dé dúró yìí kọ́lọ̀ lẹ́nu àríkọ́ ṣàánú fún wa ayé bíbẹ̀ kàkú bẹ́ẹ̀ àyà ti sọ fún mi pé I am coming to say my truth. kò pẹ́ sígbà yẹn o gbogbo àwọn tó lọ ìkó lọ ọ̀rá àdáàbòbò kò ló kọ́ńdọ̀mù o. ìbáni lókè gbà tó dín ní ó di bí ọjọ́ kẹ̀kọ́ tí wàá pè kí sọ pé tọ̀ àlọ́lá ẹlòmíì sọ pé òtún dòun o tí wọ́n bá ti wá ní mẹ́sẹ̀jì ó ti mọ̀ kó ṣẹ́rí bó ṣe wà ọ̀rọ̀ burúkú wà lẹ́nu mi ó ti mọ̀ pé èmi ò náìsì rárá ọ̀rọ̀ burúkú ó wà ní ẹnu mi tí n bá ti pè kò ní gbé mo wá pè kò gbé mo wá pè bẹ́ẹ̀ ni ikùn mi wù gàlè pé ọmọ yóò sì gbọ́ ọ̀rọ̀ burúkú lẹ́nu mi ojú bí ọjọ́ mélòó kan lọ that was last year ìyàwó ẹ̀ wá bímọ ní March lè ní Àgbàlá jà àwọn nǹkan tó fàjà wá ni mo ṣàlàyé fún yìí bí fóònù mi ṣe dún nìyẹn gbọ̀ngàn ló bá di òdòbodòbò bẹ́ẹ̀ ni padàbọ̀ ní ọ̀dọ̀ mo fóònù bá dún pàtó fóònù mi dún ẹnì kan bá pè mí èmi ẹgbẹ́ nọ́mbà Nàìjíríà nítorí pé mo sọ̀rọ̀ 99.9% má kò máa dàní láàmú ni mo sọ pé mi ò lè ṣe empowerment mọ́ fóònù mi dún àti fóònù mi dún gangan mo bá rí aráàlú ìdúró pé ló bá ní ẹ̀lú Iyalaju ó lọ́rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ láti ìbò ìbò ìnáwó láti Amẹ́ríkà náà lájọ àmì àtẹ́pẹ́ ní máa God bless you máa yes ma èmi náà bá ṣe kí yes ma ẹ ṣe máa mo bá kí wọn dáadáa mo bá ṣe pẹ́ dáadáa ó ní ọ̀rọ̀ Àgbàlá náà ni àwọn àmì yes ma yálà máa yes ma ó bá ní mo fẹ́ sọ fún pé Àgbàlá dó lágbájá sísá wọn kan lè mo lágbàlá dó ó fún sísá wọn lóhun mo ní bá bẹ̀rẹ̀ sí ní fọ́ mi mo ṣẹ̀ṣẹ̀ ronú mo ti pè láti jẹta tẹ́lẹ̀ kan lódò àti ìyanjú ọ̀rọ̀ dídó yìí ó sì ń gbọ̀n bẹ́ẹ̀ mo ní nígbà tí mo ṣe mo rò pé ṣé èdè àwọn àfáà ìkọlẹ̀ yìí báyìí ṣé tí wọ́n ti fẹ́ gba àṣà sí àdẹ́sùn fún kó kíyè sára kí ló dé tó lè wúrọ́ owó nílé tí mo wá pọ̀ jù báyìí mo bá ní ẹjọ́ máa níbo làbúrò yín wà ló wà ní Ìbàdàn olówó fún Àgbàlá ní ẹgbẹ́ wọn ní fóònù ẹ̀ló kí ni orúkọ ẹ oníbónú ẹ̀lẹ́bónú báwo ní ṣòwò ó gbọ́ wọn lágbàlá dùn ẹ ó ní bẹ́ẹ̀ ni wà ibo lẹ ti dóra yín wọ́n ní káwọn pàdé ní kílọ̀ mi nínú pé sókè ìṣọmọ gidi ni mo wá bẹ̀rẹ̀ sí bú ọmọ ẹ̀ nígbà tí mo bú ọmọ ẹ̀ dáadáa tán ló fi hàn kí ló wá fẹ́ ká ṣe báyìí àbí kí ló fẹ́ ṣe báyìí yóò bá ní ògòǹgò tí ó fi ní ṣe ẹ̀sìn kóńgó orí mú báyìí ní mo ti mú ni ẹ bá gbọ́ gbọ̀ngàn ó pọ̀ mọ́lẹ̀ ni wọ́n jọ bí ìmúmú ni bí kan ṣe mú kí ló ń pè bóyá bí fáànù mọ́ mi ẹ̀ báyìí ló bá mú fáànù dání ló bá ṣe
ọmọ tẹ́kọ̀ọ́ bá tilẹ̀ kùn ní ọjọ́ ó ti fi ṣe microphone ó ti wà sínú yàrá ìyẹn pé ìdílé tó ti wà sínú ẹnu ilé kò lè tẹ̀ sí dá ọmọ náà bá nìkan mú kan ló ṣorí kan bá mi ṣé kìí ṣe pé yẹn ṣe ní deliverance báyìí ṣé ó ṣe ní deliverance ló ti dá bóṣe wo Àgbàlá nígbà ọmọ ẹ̀ kò síbi tó lè yẹ sí. Ìbejì ọkùnrin méjì ní Àgbàlá bí síta tí èmi mọ̀ gẹ́gẹ́ bí alábí ọmọ kí lè fẹ́ kí n ṣe the next thing ni pé mo kọ́ wo àwọn ọmọ yẹn mo ní ẹ̀jẹ̀ bá mi power tap 32,000 pọ̀ kò tí ì pọ̀ tó lórí TikTok mo wá wo àwọn ọmọ ìwọ́n pé òun ní aṣọ wo ló wọ̀ fún àwọn aṣọ yẹn kiri ṣé máa wọ́n aṣọ sọmọdé lọ́ọ̀yà yẹn ó ti ń ran ikùn ọmọ ẹ̀nà aṣọ yẹn kéré fáwọn ọmọ yẹn mo wá sọ fún lédè pé mo ní mo ní bọ̀ kí lédè tó jẹ́ pé aṣọ yìí ló wọ̀ fún aṣọ yìí kéré fáwọn ọmọ ó ní Àgbàlá ò tọ́jú àwọn ọmọ yẹn mo ti ní interest ìdílé yẹn tó ṣe kì í ní kò tọ́jú àwọn ọmọ yẹn wá eléyìí ó ní mo ti bímọ ma ó ti bímọ mo bá compose ara mi lórí ṣe ó ti bímọ omi yẹn bóyá bá ti ń dóko bóyá bá ti ń dóko náà kí Fada Abraham tó bá ti ń dóko dòbò yóò padà half many sons and daughters náà níyà yìí kí ọmọ ọdún òyìnbó lóko dọ́mù èmi ò sì mọ̀ bóyá ìyàwó rẹ̀ fi òbó dùn mí mo bá bẹ̀rẹ̀ pé ṣé Fada Abraham náà ló ṣàfihàn ní Fada Abraham náà ní ìlú ṣe ọkùnrin àbóbìnrin lọ́wọ́ ló bá ní ìbejì ni máa ìbejì Jésù Kristi gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ bí mo ìbejì tẹ́ ẹ sọ ọkùnrin méjì láǹtì ní Àgbàlá bí ìyẹn ṣe big deal ìtọ́rọ̀ dé dúró mo gbọ́dọ̀ relax pẹ̀lú ọmọ yẹn ọkùnrin méjì láǹtì ní mo fẹ́ rí wọn lójú fídíò èmi náà bá ṣe fi glamour gbé ṣe sí fídíò mo bá rí ìjọba ti ń dóko ẹ̀ nínú bàtà ìbò tí ó ayé lọ́nà fún ló bá ní owó òdòkó rè Àgbàlá ló kọ́kọ́ já balẹ̀ òun ní Àgbàlá ló kọ́kọ́ já ọ̀rá rẹ̀ Àgbàlá ni wọ́n kọ́kọ́ lọ gbé ọ̀rá fún Àgbàlá ló já ọ̀rá ẹ̀ ló já ọ̀rá adìẹ wọ́n ní wọ́n mo yọ̀ kì í sí èèyàn how old are you ọmọ ẹ̀ máa pé 25 years lọ́dún mo ní wọ́n tó jẹ́ pé tó ti gbé virginity ẹ̀ tó ti gbé wọ́n bí o 23 bá kí ẹ kó gbé fọ́kùnrin kan tí òun yẹ wọ́n lọ gbé fálágbà Àgbàlá ó ṣáà ní sáà lọ púpọ̀ síbẹ̀ ó ní kè bí ti ń pé ká ìkómọ lọ́rọ̀ àdáàbòbò fún gbogbo yín bá sọ̀rọ̀ olúwa mi ò ló lélẹ̀ kò lè Fada Abraham ló lélẹ̀ bí o bá ti ṣe títọ́ ọlọ́wọ́ kò ní àwọn méjì ìrìn ìṣọmọdé ìgbà ni wá bímọ last year March yẹn ó sọ pé ọmọ yẹn máa pé 1 year ní June so June ọdún yìí ọmọ yẹn máa pé 2 years mo láṣọ tó ń wọ̀ yìí mo ní ó ti kéré jù mo ní ọmọ kan tó ṣẹlẹ̀ ẹni bá bímọ ọ̀rọ̀ náà lọ́pọ̀ gbọ̀ngàn mo bá send 100,000 ṣé o ti rà láti ó ní mo ti rí òyìnlá kí ọbọ ọmọ wíníwíní lójú orogún èjò rẹ lójú ìyá ẹ ó wọlé alákìsà ó sọ alákìsà tó ní gbaṣọ ọkàn ni mo béèrè èjìlówó wọlé tẹ̀lé wá ẹdun orí igi mo ní orí owó tí mo fún ẹ ló bá mi fi ra aṣọ fún àwọn ọmọ yẹn aṣọ tó wọ̀ yóò bójú wọn kí ló fẹ́ ṣé Àgbàlá gbàbí ọmọ lọ́wọ́ ẹ ó ní kò gbàbí ọmọ lọ́wọ́ ó ṣe súná ó ní kò ṣe súná ó forúkọ ọmọ ránṣẹ́ ok ṣé Àgbàlá ṣó ti fojú kan àwọn ọmọ ẹ̀ rí ó ló ti rí àwọn ọmọ yẹn rí nígbà tó wà ní 2 weeks mo ní láti ìgbà yẹn kò dẹ̀ ráwọn ọmọkùnrin mo ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ mo ní wọ́n ní ìyá ẹ̀ ń kọ́ ìyá ẹ̀ ti kú bàbá ẹ̀ ń kọ́ bàbá ẹ̀ ti kú mo ní kí ni wọ́n lọ ṣe lọ́dọ̀ Àgbàlá níbo ló gbé olówó lọ́dọ̀ girama òyà kí ni wọ́n lọ ṣe lọ́dọ̀ Àgbàlá mo ní ìwọ ọmọ yẹn sọmọ gidi o ọkọ̀ bíi 4 ló tẹ̀lé tí ìwà ló lọ ṣe kwaya òun ló fẹ́ donation ó fẹ́ mọ̀ ṣe pasawama ó fẹ́ mọ̀ ṣe kíní kan níwájú kíní kan kó fi argument life wẹ ìwọ náà wà lọ fi donation ó lọ fi gba odidi ìbejì ó ló ti dá mo ní mo lọ mọ wálé ó bí dá mo ní mo lọ ṣọ́nà sí láwùjọ báyìí mo ní mo bí dá mo ní torí tiẹ̀ nítorí ọjọ́ làwọn ọmọ yìí nítorí kó lè máa tọ́jú torí òbí ìyàwó nígbà àbọ̀dọ̀ gírámà tó gbé kó lè máa fẹ́ lómi ní máa fi sòwò ṣe kálùmọ̀ nípa ẹ̀gbọ́n Àgbàlá mo ṣe rí ẹ̀yin fámílì Àgbàlá ìkànnì yín ẹ̀gbọ́n Àgbàlá kan wà tó ń pè ní bí lọ́lá àbí nǹkan tó ń pè ní big sister àbí nǹkan ìkànnì ẹ̀ o ìwé ò bá bí ọmọ ni ẹni ṣé wọ́n sọ pé ọmọ kan gbọ́dọ̀ bí bèjì síta gbogbo àwọn fámílì Àgbàlá bí màmá nìkan ni o mọ̀ màmá àdúgbò yẹn lè máa mọ̀ ẹ ò accept àwọn ọ̀bẹ́jì yẹn ẹ ò accept ẹ̀yà bèbèjì ẹ̀ káyé gbọ̀ngàn tábà Àgbàlá ṣe báyìí ẹ ò dẹ̀ bá wí kó stop ẹ ò dẹ̀ fẹ́ kó ṣẹ̀ sí ṣùgbọ́n ẹ ò fẹ́ bá wí. mo expect ìwọ tó jẹ́ big mom yẹn kó o ti pe lédì yẹn kó o ti wá àwọn yẹn lọ pa àbúrò mi lọ mọ̀ síbi kan ṣé kó o mọ̀ sí ṣé kó o mọ̀ pé onílé bólú bíbejì fún àbí wàá sọ pé o mọ̀ pé bólú bíbejì mo ní lọ wálé tó bá ti wálé jẹ́ kí n mo bá pe Àgbàlá kò gbé kọ́ mo pè kò gbé kọ́ àṣùbínú ni mo bá pè mo lọ́rọ̀ wa mo bá pè ẹ̀ló mà ẹ̀ló mọ́mì
ní ilẹ̀ o ní ilé tí wọ́n tẹ̀ láti bí ọjọ́ mélòó kan mọ́ ní tó gbé kàn ẹ̀yin gan ẹ̀bẹ̀rẹ̀ wà ṣe ẹ̀gbọ́n pa bímọ ni ṣe ti ẹ̀ kí wa ẹ̀ ṣe àmọ́ pa bímọ ṣe máa sọ pé ẹ̀mọ́ pa bímọ ni mo nílò ìtọ́ mo mọ̀ pé ẹ bímọ àṣewá lọ́wọ́ ní mo ní ẹ̀ ní lọ́wọ́ mi ṣe torí owó tó yẹ kí n fún ẹ mo ti fún ìyá àbèjì bólú ìyá àbèjì kó fi ra aṣọ fáwọn ọmọ tó bí bá dákẹ́ lọ gbẹ̀rẹ̀ gàgà mo ní kò mo ní bẹ́ẹ̀ yọ̀ bá rí ọ tó bá rí ejò kó pa ejò náà kó kọ́kọ́ fún ẹ nífàsẹ́ kó tó pa ejò mo ní sọ ìwọ lè máa dúnyàn níta kó máa dúnyàn lónú níta mo ní ìgbà tí mo wá bímọ ìyàwó ẹ ìsì tí ìṣọmọ bẹ ọ ìyàwó ẹ ṣé blessing ló jẹ ó bí obìnrin 3 fún ẹ ìwọ dẹ̀ ní ọkùnrin làǹtìlanti 2 níta mo nígbà tí wọ́n ṣe lémi tìta tí mi ò ti ìyá blessing màálù mélòó ló pa bí pásọ tó ṣe ń gbé màálù wá ní ìwé bàrà kẹ́hìn ṣẹ́yìn ọ̀la màálù bàrà kẹ́hìn Àgbàlá Gabriel náà ó wà òtún àwọn olówó nílẹ̀ òun náà ra màálù torí ẹ̀ ṣe súná ọmọ kan nígbà tẹ́lẹ̀ kan bí méjì lẹ́ẹ̀kan náà súná òun ló ṣe nítorí pé kà ní ẹ ó dẹ̀ ní ìbẹ̀rù náà the Bible says that the fear of God is the beginning of wisdom you don't even have the fear of God ìbá sọ yẹn tó bá dákẹ́ lọ kí ni fẹ́ kí n ṣe now látọ̀kẹ́ láti wákàtí ìlú kò lè máa fún olùdókòwò yìí ẹ̀rí àkejì mo ti ní kó lọ wáyé o kò lè gbọdọ̀ sanwó lé ọba ni mo ti gbọ́ tó bá jáwé ní nǹkan tó ń ṣe olójú ẹ̀sìn ẹ̀ ti ṣú mo ló ṣe tán àti mo tó bá dẹ̀ wàárọ̀ mo ní mo wà ń bí I will come out and say the truth tó bá pè bọ́ọ̀lù jíde ìbá lọ wálé ó bá sọ fún mi bá sẹ́ni pé ó ti àgbàmá ni mi ò gílámà tó bá lọ wálé ó bá sọ fún mi ó ti wálé o lọ sanwó lé yẹn jíde ìbá lọ ó bá pé ó bá sọ send message ó bá sọ àwọn pictures àwọn eléyìí àwọn àwọn eléyìí nígbà àwọn pictures yìí fake ni wọn fún wọn náà àwọn agent eléyìí you have to go there yourself lọ síbẹ̀ fún ara rẹ̀ lọ wá ilé fún ara rẹ̀ ní kíkà má bẹ gbé kan dání wọ́n ní onípé ṣàwámà ó ti onípé ṣàwámà nítorí ìdán ti di ṣàmámà ó ti ju ṣàwámà lọ ẹ̀wọ̀n méjì mo ní kò sí bóyá jíjẹ ṣàwámà ọ̀gá kò sí bóyá ta ẹ̀yẹ́ gbọdọ̀ kòkó mọ́tọ́jọ́ mo ní wo mọ́tọ́jọ́ mo lè lọ mú pátá ẹ̀ lọ ra super glue olè àti pátá àtọ́jú abẹ́ ẹ̀ka ìgbòho lè pọ̀ mọ́ra wọn ní ìgbòho ìkókó kankan wọnú ẹ̀ kókó tẹ̀ mọ́ lọ ṣe ti dùbà yẹn bá lọ sí gbọ́mà bá ilé àti onílé yẹn mo nílé ìdá ó ti lọ fún ara rẹ̀ ti lọ mo ní kó bọ́ mọ́lẹ̀ kó lọ wá ilé fún ara rẹ̀ ó ṣàtìrí wá sí pé òun ti san owó ilé bá ní ó ṣe ìgbà tí àwọn ọmọ sì pọ̀dún kan wọ́n ní àwọn ọmọ yín pọ́dún kan kékeré kan ẹgbà òbí sìkìrì tó bẹ̀ sí mo ní mo bá yọwọ́ mi lé mọ́ bọ́nà ọlọ́mọ tọ́mọ mo bá yọwọ́ náà rọwọ́ mo bá fẹ́ jáde sí àwọn fẹ́ wá ṣe disclaimer wọn Àgbàlá Gabriel lẹ́yìn tí èmi ti bí pé o ti san owó ilé tán mo bá pe àwọn ọmọ mi wá kan ní kọ́tù ní ìmọ̀ bóyá ìkan lára wọn bí àmọ̀lẹ́rí wọn pè báyìí ní mo sọ fún ọ pé ní bá bímọ ọ̀rọ̀ ní òní ọ̀pọ̀ pé mo fẹ́ ṣe disclaimer àfàgbàlá wọn ni Iyalaju má lọ ṣe disclaimer àfàgbàlá the Bible says ẹ má sọ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má jẹ́ pé ẹ má jẹ́ kéde ìmọ̀tọ́ wọn níbàjẹ́ ó máa kú ní tiẹ̀ wájú èéfín níwà kò ṣeé fọwọ́ bò mọ́lẹ̀ kò ṣeé fọwọ́ bò ìwé ẹ̀ ṣe máa hàn síta ẹ má jẹ́ kó wá ẹ má ti èèyàn Ọlọ́run wálẹ̀ ẹ má gbé èèyàn Ọlọ́run ṣubú Iyalaju don't do that wọ́n lè ilẹ̀ tí fún ní support látọjọ́ yìí mo ní nígbà tí mo máa fún ní support tí mo mọ̀ ní mo ń sọ gbà mí ní ti bá túmọ̀ sí ní ẹ jẹ́ kí n tó jáde kí n sọ òun níwájú oúnjẹ tó dẹ́yìn òsàsọ ẹ jẹ́ kí n wò bí ìkúni tó yìí ẹ jẹ́ kí n wá orúkọ woman yẹn ó wà lára àwọn tí ó ń bẹ̀ mí pé mi ò gbọdọ̀ jáde síta àti mo tún pe Dickness Ọláìdé wọ́n wà ní Chicago mo bá sọ fún pé ẹ ló mà mo wà lórí show ẹ wà lórí line ẹ máa sọ tẹnu yín nígbà tí mo sọ yín dé Àgbàlá gbogbo wà tó wù tí mo sọ fún yín pé mo fẹ́ jáde mo fẹ́ lọ ṣe disclaimer fún ó yẹ jáde kí lẹ sọ fún mi. mo ní kẹ́ má ṣe disclaimer. ẹ jẹ́ bá àwọn èèyàn gbọ́ yìí ẹ máa fẹ́ nu aláṣàlàyé. mo ní kẹ́ ẹ bá wí lábẹ́ aṣọ ẹ ń bímọ ní òpó ó ti fi wá ẹ̀hàn báyìí gbogbo ayé ti rí. ṣé ni o sọ pé tó bá jọjọ wájú tọ́rọ̀ bá yọ. ẹ sọ bẹ́ẹ̀ sílẹ̀ gbẹ̀mí náà síta èmi náà ti jáde báyìí èmi náà ti tọ́jà lẹ́yìn gbogbo wa la ti tọ́jà lẹ́yìn èèyàn rádaràda. ṣe bẹ́ẹ̀ ni ẹ ti ní sí nígbà tí mo fẹ́ ṣe disclaimer yẹn àti mo ní láyé ẹ wọ àṣù ẹ fi bíbélì kọ́ mi lọ́rùn ní ìsìnkà tí gbogbo wọn kú mi kí ni mo sọ fún mi mo ní kílódé àjáde síta kẹlẹ́ wa sọ pé ẹ ní ọ̀rẹ́ wà lára àwọn tó sọ pé mi gbọdọ̀ jáde síta. mo sọ bẹ́ẹ̀. àǹtí mi kó yẹ kẹ́ wá ṣe fún mi sí ẹ jẹ̀bi mi àbẹ́ jẹ̀bi mi. mo jẹ̀bi láì sálàyé àfi kó ló wá ṣàforíjìn ọlọ́mọdé àpọ̀mọ́ ọlọ́mọ dáràn èmi náà fi tẹ̀lé. ó dá mà ó dá mo dáríjì yín mà. kí gbogbo kọ́ tó ń ṣe dáríjì wa. wọ́n ní kẹ́ dáríjì àmọ́ ó dá mo ti gbọ́. ọjọ́ mẹ́ta ká sọ lásán. wọn ò gbé mo bá pè wọ́n wá sọ pé àwọn á pe Àgbàlá àwọn àṣẹgbà tó wá dọjọ́ tí wọ́n jọ ọjà kó ti sẹ́mẹ́sì Àgbàlá pé àwòrán wà o wọ́n bá pe Àgbàlá ní ìwé ó wá sọ pé ó wá ní pé ó ti sọ pé Iyalaju ti ṣàlàyé àwọn ọ̀rọ̀ oríṣiríṣi fún ọ̀rọ̀ wà Àgbàlá wá reply mọ́mì yẹn pé lára àwọn bá gbòòdì mọ́ kówó fún mi pé with due respect I cannot talk about it I don't want to talk. àwọn Àgbàlá ṣe with due respect sí pé wọ́n ní bá wọn sọ ló ti mọ̀ nǹkan tó ṣe ló ṣe ní sọ fún yín
ẹ má wọrí àǹtí mo lọ ṣe disclaimer wọn ni rárá Ìyálájé kí n jọ torí tọ́lọ̀ àwọn fẹ́ kí n mọ kíní kan wípé èéfín ni wà àwọn fẹ́ kí n mọ kíní kan wípé àṣepamọ́ ló wà kò sí àṣegbé pé wo Àgbàlá ṣe pamọ́ ni pé kí n má kọ́kọ́ jẹ́ ẹni àkọ́kọ́ tó máa kọ́kọ́ jáde kí n jẹ́ kó Àgbàlá ṣe síta tó bá wá jáde àwọn ò lè dì mí mọ́ lórí kọ́ta kọ́ máa kàn sí my truth mi náà wá rí sí pé Ọlọ́run jẹ́ ká ṣe ní títí ìyá ayé ni mo jókòó sí ìyá ayé ni mo wà bí bá tún lẹ́yìn bá ti fẹjọ́ ẹ̀sùn mà sẹ́gbẹ́ sẹ́gbẹ́ pé ó dé jọ́ kan lónìí ní tán lọ ọkọ̀ bá mi mẹ́ ilé lápò tí ń jókòó déjì wọ́n bá bẹ̀ sí fọ̀rọ̀ lọ́wọ́ kan mi mo bá pé mọ́mí Láìdé ó wà ní Chicago dickness ni wọ́n mo bá ní mọ́mí yẹn la rán lọ sí Colorado nígbà náà nígbà tí wọ́n lọ gba àwọ́ọ̀dù wà nílé fàgbàlá mo bá pé mọ́mí Colorado ó ní mọ́mí Colorado mọ́mí Ọláìdé mo ní nǹkan báyìí làgbàlá ṣe mo bá sọ gbogbo ìpátápátá gbogbo mo ṣàlàyé mo bá ṣàlàyé mo rẹ̀ àwọn náà bá tún kí ẹsẹ̀ bíbélì mọ́lẹ̀ bí tó ṣe yóò dáa púpọ̀ tí Ìyálájé ó ní ìdí counseling àbí talk to Àgbàlá àbí cancel Àgbàlá àbí kíní kan Àgbàlá ló bá tún fẹsẹ̀ bíbélì wọn bá fi yín mi lọ́rùn ló bá mú mi mọ́lẹ̀ bẹ́ẹ̀ nínú mi ó ga ni pé ó rúgà mo lè ní fẹ́ wá ṣe disclaimer mo fẹ́ lọ ṣáná sí láwọn máa ní kí n ní sùúrù wípé àwọn máa cancel ẹ̀ kí n fáwọn bá fi wọ́n lẹ̀ wọ́n bá pe Àgbàlá nígbà tó pe Àgbàlá Gabriel Àgbàlá ò gbé kọ́ wọ́n bá send message pé àwọn ò ní lọ bí iṣẹ́ lọ́la àwọn fẹ́ bá Àgbàlá sọ̀rọ̀ pọ̀rọ̀ pọ̀ mi mọ̀ bẹ́ẹ̀ mọ̀ Ọládé wà lórí show Àgbàlá sọ pé ó bá ṣe wájú ọjọ́ kejì ó bá pe Àgbàlá ẹjẹ́ send message sọ pé I'm on the show wọ́n máa lè gbé wọ́n bá tàn bá sí iṣẹ́ wọn ni Ọláìdé dickness ni wọ́n pẹ̀lú mà ẹjẹ́ wá pé ìmọ̀ bí wọ́n máa lè gbé bọ̀ jẹ́ kí n bẹ̀rẹ̀ náà ọkọ̀ wọn mi tó wà nù lálákọ̀wé ni wọ́n don't call her just like that mi sí ìwọ lórí show ṣe mo bá pẹ́ àwọn náà bá ní ó wà tó wọ́n wá ní ìjẹ tó bá mi kó wọ ẹ̀mú ní ìjẹrin àbí tó bá dà mí ní ẹjọ́ ẹkẹ tí lọ sà ẹ ṣe sà mo ní kí ló dé mo ní ọ̀rọ̀ tí mo ní tẹ́ ẹ bá sọ ǹjẹ́ ẹ bá sọ mo ní tẹ́ ẹ bá advice ẹ̀ ó yẹ kó ti change olóyìn ò ní bá sọ kankan mọ́ èmi ò mọ òwò ọ̀ràn ni wọ́n ní wọ́n ṣàlàyé fún mi mo lọ́rọ̀ ẹ̀ má lágbára o nítorí ìwà tó wù yẹ láti láàsì ẹ̀ mọ̀ ní o èmi mo ti ya ọwọ́ yọ ẹsẹ̀ kó nínú ọ̀rọ̀ Àgbàlá amẹ̀bọ̀ ká mo lọ dàrú mọ́ lójú padà amẹ̀bọ̀ ó update ó ní ó dàbí pé nǹkan kan ṣẹlẹ̀ láàrin Ìyálájé àti Àgbàlá tẹ́lẹ̀ ó dẹ̀ tó wọ́n sí mọ́ nítorí òun ìpínlẹ̀ ọjọ́ mẹ́ta Ìyálájé ò sọ̀rọ̀ kankan nípa Àgbàlá mọ́ kò promote opportunity mọ́ mo ní ṣe lè pẹ́ ní ìfẹ́ lájẹ báyìí okay má wọlé ọ̀nà tó di picture mo ní you still be my son kò sí ọ̀rọ̀ tó wà láàrin wa pé mi ò ṣe àdéhùn ìfẹ́ ní ti ń pẹ́ pé kò mí ìpè bóyá kankan wà ó ká ó ti ẹ̀ka mo tún lọ dàrú wọn lójú bẹ́ẹ̀ wọ́n á ní sùúrù láwọn ọdún tó fẹ́ ká o ọjọ́ tó wá rí wípé ọjọ́ tí wọ́n á dé kó lọ sọ́dọ̀ ìyá àbíjọ máráyé ni kó lọ láti 2025 yẹn lójú pé àmẹ́bọ̀ ti jáde ó ti update mo wá sáyé lọ mo wá lọ ṣí ẹ̀ tó lọ sọ́dọ̀ ìyá àbíjọ máráyé ni mo wá lọ ṣí ẹ̀ lórí péjì ni kí wọ́n má mọ̀ wípé nǹkan kan ṣẹlẹ̀ ṣùgbọ́n we don't talk. ẹni mọ̀ ọjà tí mo ti fi pọn gan mi lọ́dún tó wà nù. ṣé wá nígbà tó di pé àwọn ìwà ń pè mí pé wọ́n bú mi wọ́n sọ pé kìlú kan kan Olúṣọlá mi sọ fún mi pé o gọ̀ gan the way you are dragging me calling my name olóńgbàwọ̀ kan gbogbo olóṣèlú jẹ́ kí n bá ní sọ̀rọ̀ díẹ̀ mo rí pé ìkọ́lá àwọn student náà sọ pé Ìyálájé ló wá fábíọ́dọ̀ àfàgbàlá parọ́ àbí nǹkan fáwọn ìjọ tí mo máa kọ́kọ́ mọ Àgbàlá Gabriel ó lọ̀rọ̀ Ìyá Àbíjọ Máráyé le ẹ má gbàgbé ṣáájú ọjọ́ yẹn a ti rí Ìyá Àbíjọ Máráyé le a ti rí ní BBC Yorùbá tí ò lè sọ̀rọ̀ tó wà lórí bẹ́ẹ̀ tó pé everything ti change nípa system gbogbo àkòtì kò lè sọ ẹ mọ̀ àwọn tá a lè fẹ́ràn Ìyá Àbíjọ Máráyé le lórí pé Ìyá Àbíjọ Máráyé le before then Àgbàlá ti wà ní system ó ti máa ń sọ̀rọ̀ àwọn arúgbó kọ́lé fáwọn arúgbó lọ gbé àwọn èèyàn olùkọ́ tó oríṣiríṣi ó ti máa ń wà mí ò dá sí rí mi ò kò sí nǹkan tó kọ́ mi ó ti wà ní existence before Ìyá Àbíjọ Máráyé le ó ti wà wọ́n nítorí ìfẹ́ tí èmi ní sí Ìyá Àbíjọ Máráyé le káàdé tí kọ́kọ́ kà á nínú àtọ́kọ́ nínú BBC Yorùbá tó kọ́kọ́ gbé káàkiri bí ọ̀dà ṣe ní interest lórí ẹ̀mí náà ṣe ní interest lórí àwọn ètò ṣe wá o mo bá wà ní kóòtù lọ́jọ́ yẹn àwọn analyze BBC Yorùbá yẹn àti pé wọ́n lẹ́nìkan ti lọ gbé ẹnìkan lọ ti reach out ẹnìkan bla 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 no analyze Ìyá Àbíjọ Máráyé lórí BBC bí a kí ló wá ṣe woman yẹn yìí tẹ́ jẹ́ Yorùbá kí ló dẹ̀ máa rán ayé lọ́wọ́ kíní kan later láwọn tí wọ́n gbọ́ láti ẹnìkan wá sẹ́ni fídíò yẹn pé ó tiẹ̀ wà ní wá sí Ìbàdàn lọ sọ́dọ̀ páàkọ́ tó pè ní Àgbàlá Gabriel máa fi ṣe lọ wo fídíò yẹn láwọn tó play fídíò bí àwọn tí wọ́n sọ́dọ̀ Àgbàlá lọ́sẹ̀ ni wọ́n nílẹ̀ àsìkò àtọ́gbọ́n máa yẹn tiẹ̀ sí ìkan wálé máa bá Àgbàlá Gabriel wá máa wá sọ pé Àgbàlá Gabriel wá nípa àwọn ti dáwọ́ wípé kíní kan ìgbà ìforúkẹ́ wá sọ̀rọ̀ ní tẹ bá rántí ẹjọ́ tí bá ti parọ́ kẹ́ máa bí mi o
wípé Folúkẹ́ wá sọ Folúkẹ́ sí pé ṣé ti ẹ̀ wọ́n lè ṣe kò jẹ́ ti wò sàn kò ṣe kíní kan fún gbà kan wọ́n ó yẹ kó sọ báyìí blabla ṣe wọ́n ti gbogbo story yẹn nínú kọ́ọ̀tù bẹ́ẹ̀ làwọn sọ pé àyíká fún ẹni yẹn lówó Ìyálájé kọ́ọ̀tù àwa la kan ilé ìyá àbíjọ mara yẹn ẹlẹ́ẹ̀kejì nígbà táwọn sọ̀rọ̀ ní Ìyálájé kọ́ọ̀tù pé mi ò lé ọpọlọ sí Muyideen ẹ má gbọ́ wá àti àdìgbò sí kan tó kọ̀ pẹ̀lú Muyideen nǹkan tí Muyideen ṣe nígbà yìí mo ṣàlàyé please I'm not going back to Muyideen kì í mo sọ fún yín ẹjẹ ìyẹn mi ò apọlọ́lì pé kí ni ìyí tí mo bá ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́ máa sọ ìdílé tí mo ní ẹ̀rí ẹ̀ ni mo sọ yìí tí ẹ bá fẹ́ kí n bá gbogbo ọ̀rọ̀ jẹ́ fáwọn mùsùlùmí ẹ fẹ́ àwọn ọ̀rọ̀ tí mo ti bá wọn gbé pamọ́ láwọn mùsùlùmí àti máa wọn jáde síta pé gbogbo géèmù tó ń lò fún nígbà yẹn géèmù yẹn jíìmì kìí padà tún já sí lọ́wọ́ tó fẹ́ lò fún ìyàwó ọ̀nà òdodo gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi kí n tẹ́ sọ̀rọ̀ débẹ̀ ni ẹ mọ̀ nǹkan tó lọ lórí social media a lot of things happen ẹ gbàgbé ẹ o ní tí mo bá mọ̀ ẹ jẹ́ kí n ṣàlàyé owó mi ni mo dá is that money dùn mí nínú kingdom 900,000 God bless you I gave him 980 àbí nǹkan ṣá ó rẹ̀ kó yẹ kú díẹ̀ kú pé lẹ́yìn ìgbà náà làwọn wà ní courtroom mo dá 1 million ìfẹ́ ìdájọ́ kò sáà ṣe ètò láti dá 1 million naira mo bá dàbí buga kiri kan buga ni mo bá dá 1 million naira ibẹ̀ mo bá tún kó 1 million naira fún mo bá pe Àgbàlá Gabriel yóò gbà àwọn èèyàn máa ń sẹ́ni nọ́mbà ẹgbẹ́ sẹ́ni nọ́mbà ẹni yẹn sí wa Àgbàlá Gabriel olórí ibẹ̀ yẹn ti sẹ́ni mo sẹ́ni 1 million naira sí Àgbàlá Gabriel wọ́n fi ráyè ní bàtà wá sọ́yọ̀ àwọn ìwà ó nọ́mà èmi ní contribution tèmi 900,000 1 million naira ìgbà tó di ẹlẹ́ẹ̀kẹta kóòtù màmá lára màálù nígbà tí àbíjà máa yẹ tó fẹ́ ṣe birthday 400,000 naira tí wọ́n bèèrè pẹ́sàn lọ́wọ́ ìṣòyìn kí ló jẹ́ Rónkẹ́ sọ pé ẹnìkan ló ra màálù ẹnìkan kọ́ ṣèbódò ó mọ̀ pé mi mo ra ó mọ̀ pé kóòtù láti ra ìkan lára àwọn ọ̀yá wa gan àwọn ló tún wá dé ló sẹ́ndì makeup artist kó lọ ṣe makeup ojú ìyá àbèjì bẹ́ẹ̀ rí yẹn ní kóòtù ló ti lọ so bá mi ṣe lọ 1 million 900 400 èlò ló jẹ́ tí mo lè rántí pé mo fi sínú àpò ìyá àbíjọ mara ilé la fún Àgbàlá ní ṣé 860,000 nínú àbí 880,000 owó ta kọ́kọ́ kó fún Àgbàlá Gabriel ó ti wà ní existence ìgbà tẹ́mi mọ̀ torí ìfẹ́ tí mo ní sí ìyá àbíjọ mara ilé ó jẹ́ number 1 ìgbà tó yá wọ́n gbé sórí Muyideen àwọn èèyàn bèrè nípa àwọn fẹ́ kí wọ́n fẹ́ ṣe donation fún ọ̀rọ̀ Muyideen before then màmá sábọ̀dù ṣe ṣòkò nígbà kan wọ́n sọ pé ṣégbà yẹn ni mi rántí wọ́n pé ṣé o ní foundation ó dẹ̀ pé wọ́n bá mi sọ ṣé o ní foundation 2.3 God bless you yàtọ̀ sí táwọn èèyàn padà fún o pé Ìyálájé ṣé o ti ní foundation o ti rẹ̀ ní sa foundation ní kíní kankan màmá ṣe ṣó nígbà yẹn tó sọ̀rọ̀ yẹn ìyẹn màmá sábọ̀dù ìgbà tí lè sí Muyideen dé táwọn èèyàn wá pè mí pé àwọn fẹ́ dáwó fún Muyideen kí ni mo sọ fún àwọn èèyàn mo ní ẹni tó bá fẹ́ dáwó fún Muyideen ó lọ dá fún Àgbàlá Gabriel straight personal money tèmi fún wọn tí mi ò gbé mi ìgbà káàntì kankan jáde personal money tí mo fún Àgbàlá tí mo fún Muyideen was 500,000 naira my own personal money tí mo dẹ̀ sọ fún àwọn tó kù wípé whatever you want to do go and give it to them ẹ lọ ẹ ti ní wọ́n ti gbé àkáǹtì foundation wọ́n ti gbé síta ẹ lọ fún wọn bẹ́ẹ̀ bá fẹ́ ṣe èmi ò gba owó mi ì dáwó lẹ́yìn ìgbà tó ṣe ti Muyideen tán mo wá pe Àgbàlá Gabriel ó yẹ pé lẹ́yìn 500 yẹn bí a mo tún wá fún ní mi mọ̀ bóyá gbogbo tí mo máa fún Muyideen tó jẹ́ personal money mi ò gbọ́dọ̀ ju 750 lọ kò pé 1 million personal money mi tí mo fún kò ju 750 lọ. wọ́n náà lọ́dọ̀ ṣe yẹ confirm me you fit buy you confirm me so God bless you Odúmáyọ̀ God bless Odúmáyọ̀ so ó wá lọ sọ́dọ̀ skyline ìyẹn kọ́ ó lórúkọ táwọn òkú yẹn ń jẹ́ báyìí ó wá lọ sọ́dọ̀ Àgbàlá gbà náà ó wá sọ wípé òun fẹ́ kágbàlá máa kóyàn travel ṣé ní Àgbàlá kò mọ̀ nípa kankan ẹ máa sọ pé kó gba lọ́yà kò ní gba lọ́yà ó ní agídí kò kì í gbọ́ràn ẹ kọ́lẹ̀ èyí tí ẹ̀yin tẹ̀ ń bá sọ̀rọ̀ tẹ̀ ní access sí as in family eléyìí kan sọ fún social media ọ̀rọ̀ family àwọn family gbọ́dọ̀ wà involve family gbọ́dọ̀ wà involve mo ní náà fọ́nà àwọn pípò yẹn lọ́wọ́ bọ̀ mi mọ̀ kan tí mo fi save ẹ̀ ni mi mọ̀ tí mo fi save mo ní orúkọ yẹn lọ́wọ́ but bí a travel ṣe bá ti travel ṣe ṣó lè gbé wá ní lóde tí mo orúkọ ẹ má wọrí wọ́n escape ni ẹ má wọrí ìjọ tí bá ti rántí sọ́kọ̀ ní kó iṣu ìgbàlẹ̀ kí n ti sọ àdéhùn ìṣèlú ẹ má kó lọ bí ọdún ọjọ́ ìwọ̀n tó wọ́n tó bàbá yẹn tó gbà ọ̀rẹ́ Artway God bless you Ọlábísí Kazeem Artway Global Artway lọ sọ́dọ̀ Àgbàlá lóòótọ́ ó chance Àgbàlá o ẹgbẹ́ tí ẹ bá sọ bí wọ́n bá ṣe máa sọ ṣùgbọ́n Àgbàlá nítorí pé kò gbọ́n kò dé lọ sí sùkúrẹ́ kì í gbọ́ràn kò ní lọ́yà so bí yẹn ṣe gbé ní kó fẹ́ kó máa Artway wá ní pé kó máa bá yàn travel ti lọ gbé ìwé fún ó máa lọ sí kíní kan country Àgbàlá òde wọ plane ni
ó máa kó lọ sí African country kankan àti ìwà gbèrè wá Àgbàlá lọ sign ẹ̀ láì lọ́ọ̀yà láì lè kà dáadáa kó yẹ ó wà lọ sign. àṣẹ tó ti wà nínú agreement wọn ni wípé pẹ̀lú àti onípé Àgbàlá ló máa wá gbogbo àwọn èrò tó máa kúnnú flight. At the end of the day, Obadara, you can leave my page. At the end of the day, Agbala wà lérò púpọ̀. Àwọn lédè tó pèsè olóòdù àmọ́rí yẹn, òun àti mọ̀mísí ẹ̀ lọ, àti ó sanwó mọ̀mísí àti ìyá ọkọ ẹ̀ méjì. Then ẹnìkan náà, mùmí dẹ̀ mọ̀ ọ́n dáadáa láti ọ̀dọ̀ ọwọ́ mi ló dàgbà sí ọmọ dáadáa. Mọ̀mísí ẹ̀ àti ló jẹ́ sí mi. Then ẹlẹ́ẹ̀kejì, ìyá ọ̀rẹ́ mi kan wà ní Maryland tí ẹ̀ náà lọ láti Ìbàdàn. Àwọn kan lọ láti UK. Wọn ṣáà lè lò plane flight pé wọ́n bá gbéra wọ́n bá ní wọ́n lọ sí Jerusalem. Ìgbà tó dé ni wọ́n ó sì bá pè mí pé Artway kì í ṣe pathway Artway ART way Artway ló bá sọ mi pé kí èdè máa gbọ́ ó ní Jordan nìyẹn mọ̀ wá mo ní Jordan ó sì máa jẹ́ pé Jordan Jerusalem lè lọ́mọdé pé Àgbàlá ń gbọ́ àwọn ọmọ wọn tó wà bẹ́ẹ̀ mo máa mọ̀ wọ́n nínú ìkọ̀lẹ̀ kọ́sọ́ pé mo mọ̀ wọ́n náà mọ̀ pé mo mọ̀ wọ́n mo lè sọ fún ẹ tó kúrò láti lé kí ló wá ṣẹlẹ̀ wọ́n ní Jordan wà wọ́n sọ pé mo fẹ́ kí ọ̀rọ̀ Jordan àti lédè yẹn sọ ni o èyí tí bá jẹ́ òótọ́ máa kókó sọ tó bá jẹ́ kókò díẹ̀ káàtó máa sọ èyí tí Àgbàlá tó bá ti jẹ̀bi máa sọ èyí tí ò bá mọ̀ nípa ẹ̀ máa sọ òun ti sọwọ́ bọ̀wé wọ́n ti kóra wọn ti lọ bọ̀bọ́ ilẹ̀ ti bá sọ wípé tó bá ti bá àwọn wáyàn òun Àgbàlá ò ní sanwó flight pé ọ̀fẹ́ ni títì at the end of the day wọ́n bá débẹ̀ wọ́tá kan pass gàrí ọ̀ọ́ gàrí pass bẹ̀ wọ́tá ìkan ṣàpá àti ara wọn gbogbo ìwà ṣàwùjú dúdú wọ́n wá ní wọ́n lọ fún wọn sí 3-star hotel wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ṣe ní Jordan ní o Àgbàlá náà wà mú wọn lọ bí sọ ẹsẹ̀ Jésù Kristi wà ibi tí ẹsẹ̀ Mósè wọlé sí wọ́n ṣe àlọ́ làwọn yẹn sọ pé ìjọ wo làwọn lọ sí Jerusalem làwọn dágbére ìjọ wo náà lọ Jerusalem àyẹ̀lò bí wọ́n bá pe Artway ni wọ́n bá fi mí náà bẹ̀rẹ̀ Artway kí ló ṣe làwọn tẹ́ kókó Nàìjíríà wọ́n mọ̀ pé wọ́n ní àwọn òbòdì Jerusalem wọ́n ní Jordan làwọn kí ló ṣẹlẹ̀ àwọn lọ sí bára wọn ṣe gbogbo ẹ̀ wọ́n máa tọ́sẹ̀ ìyá wọn lówó ń bẹ̀ wọ́n ní owó wà á ká nǹkan tó wọ́n sọ pé wọ́n máa gbé wọn pé wọ́n máa lọ ní wọ́n máa pé àwọn máa ṣe wọ́n tọ̀ náà lọ ní tourism yẹn náà ni wọ́n máa bá dé wọ́n máa cross ní èwo làbò cross. bọ̀ kíní kan ni tí ọkùnrin bá sọ wípé kó sáré bọ́ọ̀lẹ̀ nínú mọ́tò kó má jẹ́ káyé ó mọ̀ pé àjọ wà ní kó má fẹsẹ̀ rìn bọ̀ ṣòwò mọ̀ kó fẹ́ dú ẹni. kí ló ń ṣe kí ló padà lọ ṣe ń bẹ̀ kí ló dé tó súnmọ́ ẹ má parọ́ fúnra yín. ó láwọn moves kan tí ọkùnrin bá ń ṣe sí ẹ abáwa náà ṣe kékeré rí àwa náà ṣọmọ gírí tí ọkùnrin bá ó ní move tí ọkùnrin á máa ṣe fún ẹ wàá mọ̀ kó fẹ́ dú ẹni wàá mọ̀ kó fẹ́ gba nǹkan kó fẹ́ gba pátá ń di ẹni wáì tó fi ń lẹ̀ mọ́ ọkùnrin yóò mẹ́rin o ìwọ ló wá lọ sínú ẹ kọ́ sọ pé inú gbọ́dọ̀ wà ìwọ ló wá lọ bẹ̀ kí ló ń wá ká. ìgbà tó jáde tó sọ̀rọ̀ tó bẹ̀ sí sọ àwọn ọ̀rọ̀ kan ìgbà tí o jáde o wá ṣe o sọ àwọn ọ̀rọ̀ lóríṣiríṣiríṣiríṣi ìgbà yẹn ni mo wá lọ bèrè pé ẹjọ́ kí ló dé táwọn boys wá sọ fún mi pé ìwọ náà dẹ̀ fẹ́nu ara ẹ sọ pé ẹ wà nínú mọ́tò níbo ló ti ń bọ̀ níbo lẹ̀ ń lọ ìyẹn ò kàn wá anybody ló lè wá ìrànlọ́wọ́ lọ síbòmí mo dẹ̀ sọ fún ẹ nínú ṣòlọ́jọ́ mo ní pé kò ṣe fún kò tí ì ṣe dọ́dọ̀ yìí yẹn kò mí ìpè kò ní ṣe bí mo ṣe sọ̀rọ̀ yẹn nìyẹn o ìwọ ló wá jáde ló wá bẹ̀rẹ̀ sí sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ táwọn ò dẹ̀ dá sí níwájú Ọlọ́run ọba mẹ̀sáyọ̀ ọba tí màá padà lọ jíyìn fún nílé ayé mi ò mọ̀gbà tí wọ́n àrẹ́sì ẹ̀ kò sẹ́ni bọ̀dì tó fún mi lọ́wọ́ pé wọ́n máa àrẹ́sì ẹ̀ tó bá jẹ́ pé nìkan bá rí kan lára àwọn bọ́ìsì tó ń tẹ̀lé gbàgbọ́ pé ibi kan báyìí ní Àgbàlá fẹ́ ṣe èmi máa stop wọn nítorí àbí ọmọ ni mí. ṣùgbọ́n tígbà tí wọ́n jáde tó wá ṣapọ́lọ́jì ló jẹ́ ká tún tẹ̀síwájú nínú ìwòsàn ìwádìí ó rántí pé ó jáde tó wá sọ pé nǹkan tó ń ṣẹlẹ̀ onú mọ́tò ló ti ṣe fídíò yẹn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin èmi àti Àgbàlá mo kàn ní kí n sọ fún yín pé a ti parí ẹ̀ wọ́n tiẹ̀ try fún mi gan ìfà Àgbàlá try fún mi gan ìwọ ló mọ̀ wá sọ ọ́ ìwọ ló wá sọ ṣé àwọn èèyàn ti gbà yí pé tẹ́ ẹ bá sọ lórí ìkànnì táwa ẹ̀ òun ni àwa máa fi mú èjì kún ẹ̀ta òun làwa máa so pọ̀ torí àbáyé gbé a ò sí ń bẹ̀ ọ̀rọ̀ tó bá wà lórí social media òun làwọn èèyàn máa ganu sí. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.